tabi'i tó fi dórí àwọn wàlíyé Ọlọ́run tá a máa ń ka ọkọ wọn nílùú Ìlọrin Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. látara ọjọ́ tó ti lọ káàtàtàrà àwọn wàlíyé Ọlọ́run náà ká fi wọlé bá ti wọlé kọ́lọ́hún kó wọlá ayé wọn kó wọlá ayé òǹkà wọn. ìjókòó talẹ́ yìí náà ọlọ́mọ́sàjó ní àlùbáríkà ẹ̀já sí àmìnà dáadáa. ìkẹ́ Olúwa àtàánú Olúwa àánú Olúwa pẹ̀lú kẹ́ Olúwa kó lọ lè bá ànábì Muhammad kó gbàgbẹ́ dé ilé àfáwà. Olúwa àtàánú Olúwa Ọlọ́run pẹ̀lú kẹ́ Olúwa. mọ́sàwọ́lá àwọn àfáwà náà lónìí. alẹ́ nìkan ìyọ́lọ́run kọ̀ọ̀lọ́ ní. ìkẹ́ Olúwa àtàánú Olúwa àánú Olúwa pẹ̀lú kẹ́ Olúwa kó lọ lè bá ànábì Muhammad kó gbàgbẹ́ dé ilé àfáwà. Ọlọ́run àtúndé bá ti dé iṣẹ́ tó rán wá wọ́n láwọn àfáwà ní. alẹ́ nìkan ìyọ́lọ́run kọ̀ọ̀lọ́ ní. Tajuli Adabi wọ́n bẹ níbẹ̀. Tajuli Mumini wọ́n bẹ níbẹ̀. Tajuli Arifina nínú ànáwà. Shehu Kamali Ali Adabi. Shehu Adama Aliya lórí. Babalagba yìí má gbàgbé wa. Shehu Aminu Babalabata. Shehu Abdul Qadir Babalabata. Shehu Abdurrahmani Babalabata. Àgbáyé ló màmá gbàgbé wa. Shehu Safiyu Ali Adabi. Shehu Ahmad Ali Adabi. Shehu Sulitanu Ali Adabi. Oníwàásí àgbáyé má gbàgbé wa. Àfá lóore má gbàgbé wa. Bàbá ń bá ní má gbàgbé wa. Amadu Alaye má gbàgbé wa. Ìkẹ́ Olúwa àtàánú Olúwa àánú Olúwa pẹ̀lú kẹ́ Olúwa kó lọ lè bá ànábì Muhammad kó gbàgbẹ́ dé ilé àfáwà. Ọlọ́run wọlé wọn àlùbáríkà wọn náà ní. Muhammad kó gbàgbẹ́ dé ilé àfáwà. Àti gbogbo àwọn tí àwa náà máa lérò pé ó yẹ kán dákọ̀ lágbájá ó yẹ kán dákọ̀ lágbájá ó yẹ kán dákọ̀ gbogbo àwọn àfáà wa lókè 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 wọn Ọlọ́run sábà kẹ́ gbogbo wọn Ọlọ́run bá yọ́nú sí wọn. Bismillahi kul huwallah. Bismillahirrahmanirrahim. Wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad. Ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Kò lọ bá Ṣéhù Mustapha oníwàásí àgbáyé àfáàmì dáadáa. Ìkẹ́ àtọ́lá tó pé Ọlọ́run
bá a ṣe dáadáa fáwọn àfáà wa. Bàbá oníwàásí àgbáyé iṣẹ́ wọn náà lónìí. Àìsí láyé máa wọ́n tún bẹ̀ láyé. Bàbá Sheikh Mubarak oníwàásí àgbáyé, bàbá Khalifa fún gbogbo ọmọ kí ó yáyá. Bàbá Shehu Ahmadu oníwàásí àgbáyé. Bàbá Shehu Kamil oníwàásí àgbáyé. Bàbá Sheikh Abdulrazaki oníwàásí àgbáyé. Bàbá Mudiru fún gbogbo ọmọ kéwú àti tí ń jẹ́lé àfáà wa. Obìnrin inú ilé náà, ọkùnrin inú ilé náà, ọmọdé inú ilé náà, àgbàlagbà inú ilé náà. Àánú Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run ọba tó pé mọ́sàbíràn ti wá. Ìkẹ́ tọ́lá tó pé. Ẹja jọ mú dáadáa. Ọlọ́run wọlé àlùbáríkà àwọn tá à ń ṣàdúrà fún yìí. Èyí tọ́lọ̀ ń fẹ́ tàtẹnu wa wí lálẹ́ ọlọ́mọdé á sì ní wọlá wọn. Ó ṣeun. Ìmọ̀lẹ̀ Ṣéhù Buhari ò ní tán o. Àpadà sábúrú ò ní bá wa. Lílọ bíbọ̀ àfa wa ò ní lé. Iná ìlò àfa wa ò ní nira. Àlékún karama o lọ́la ò ní wá sí àgbáyé. Ìkẹ́ tọ́lá tó pé. Ọlọ́run wọ́n ṣàwọlá wọn. Gbogbo àwọn àfáà wa tajà lùbáríkà mímọ́ lára wọn. Ọlọ́run bá dúpẹ́ fún wọn, bá san wọ́n lẹ́san lóore. Bismillahi inna a'tayna. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. Ọlọ́run wọ́n wọlé àlùbáríkà àwọn tá a ṣàdúrà fún yìí. Gbogbo àwọn olóore ìjókòó yìí Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn. Gbogbo àwọn jàmá tá a fi jírísà wa ìjókòó wa tá a fi ń yẹ ìjókòó yìí sí Ọlọ́run má ṣe dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ látòrí àfa wa àgbàṣe Abdul Sami' gbogbo títí ń dábàá ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. Bẹ́ẹ̀ tí ń tẹ̀lé àfa àgbà lára wa, tẹ́ ń tẹ̀lé alájẹ́ àgbà lára wa, tẹ́ ń tẹ̀lé oníwàásí àgbáyé lára wa, gbogbo tí Ọlọ́run ọba ṣe fún yín Ọlọ́run ní jẹ́ kankan ó bàjẹ́ ń bẹ̀. Gbogbo àwọn táwa jọ ń jọ máa kéwú Ọlọ́run dákun yìí tá à ń ṣe yọ Ọlọ́run dákun abẹ́ mọ́sàájá bá níbi tó dáa Ọlọ́run. La ilaha illallah Allahu Qur'anil azim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bọ́ọ̀bá máa kéwú ké dákun jájọ ké dáadáa. Bismillahir rahmanir rahim. Salamun ala Ibrahim. Salamun ala Ibrahim. Ọlọ́run wọlé àwọn wàlíyé Ọlọ́run, àwọn ànábì Ọlọ́run tá a fi máa ṣàdúrà lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run wọlé wàlíyé Ọlọ́run ọba tá a fi ṣàdúrà lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run wọlé àwọn ìjókòó tèní àlùbáríkà tó pé mọ́sàbí sínú ẹ̀. Salamun ala Ibrahim. Ọlọ́run wọlé ọlọ́lá ọba ìlú Ìlọrin tá ń bẹ lábẹ́ wọn, tá ń bẹ lábẹ́ àṣẹ wọn. Ọlọ́run abẹ́ ọmọjà sì wí rárá. Salamun ala Ibrahim. Gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́ ní ọmọ àlọ́ ayé ká lọ jíṣẹ́ wọn ò dédé sọ̀rọ̀ ìtì Ọlọ́run ọba fẹ́ kí wọ́n jẹ́ láyé náà náà wá jẹ́ láyé. Gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n jíṣẹ́ bí Ọlọ́run ọba ti fẹ́. Gbogbo àwọn wàlíyí Ọlọ́run tí wọ́n ò sí máa látòrí àfa àgbà Sheikh Tajil Adabi alájí àgbà babalágége Shehu Adama gbogbo ayáyá wọ́n jíṣẹ́ Ọlọ́run bí Ọlọ́run ọba ti fẹ́. Salamun ala Ibrahim. Kadhalika najzil muhsinina. Kadhalika najzil
محسنين ọ̀yá yìí. إنه من عبادنا المؤمنين gbogbo tá a lò ní ìjòkó lálẹ́ yìí ò ní pọ̀ rárá. إنه من عبادنا المؤمنين ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم ọ̀rọ̀ dà tèmi ọ̀tá tiẹ̀ tó ló kú bí tá a gbé gbàláyé bá ti lágbára tó agbára ọlọ́run ọba ju tiwọn lọ ọlọ́run mọ́sà gbé wa lékè wọn. لم ينالوا خيرا o ṣeun. وكفى الله المؤمنين القتال. gbogbo ẹni tó bá gbára lọ́lọ́run ọba rẹ̀ láyé gbogbo alágbára ayé yányá agbára ọlọ́run ọba náà ń lò gbogbo ọ̀tọ̀ rántí ọlọ́run tó fira rẹ̀ lé ọlọ́run ọba lọ́wọ́ làwọn tá ń lẹ́yìn ń dì máa fi ń lè ọ́ dì. وكان الله قويا عزيزا. ṣe bálágbára lọ́lọ́run ọba wa ẹni ó bá wa mọ̀ bẹ́ẹ̀ bálágbára lọ́lọ́run tó bá fi gbogbo tí ń fẹ́ ti sọ́dọ̀ rẹ̀ ọlọ́run sì jẹ́ agbára rẹ̀ lé lọ. وكان الله قويا عزيزا. àwọn ọmọ kéwù ẹja jọ kéwù yìí ẹja jọ ké. وكان الله قويا عزيزا. ọlọ́run wọlé ayé alukur'ani ta ké yìí gbogbo àwọn ọmọ kéwú ọlọ́run mọ́sá fi máa alibarika yé wa ọlọ́run. آمين. ọlọ́run alibarika àwọn àfa wa آمين. ọlọ́run alibarika àwọn àfa wa ọjọ́ ọlọ́run. آمين. lọ́sẹ̀ tó lọ suratu Yasin tá ń bá lọ lọ́dọ̀ àwọn ọmọ kéwú. إن شاء الله. bá a ti wá ọ̀rọ̀ àwọn ìtọ́kíyà tá ń bá lọ. àwa kà á débi tọ́lọ́run ọba ti ń sọ fún Ànábì Muhammad. صلى الله عليه وسلم. وما علينا إلا المبين. وما علينا إلا البلاغ المبين. èsè o. وما علينا إلا البلاغ المبين. قالوا إن تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب عليم. قالوا إنا تطيرنا بكم kéwú tuntun tá a ké lálẹ́ yìí nù. لئن لم تنتهوا لنرجمنكم o ṣeun. ولا يمسنكم منا عذاب عليم. àwọn ìtọ́kíyà tọ́lọ́wọ́n ọba ṣàánú tó nífẹ̀ẹ́ wọn gbówó ti nífẹ̀ẹ́ gbogbo ayé tó wá rán òjíṣẹ́ ọlọ́run sí wọn tán kọ́ bí ti ń rí láàrin èmi àti ẹ náà tá à ń fojoojúmọ́ gbọ́ wá sí dàtẹ̀lé الله. tá ń ṣe wá sí ọ̀rọ̀ ọlọ́run fún wa tá à ń kétí kó ń bẹ̀ pé kó kàn wá ọlọ́run wá ń sọ fún àná Muhammad صلى الله عليه bí وسلم. àwọn tá a rán sáwọn ìtọ́kíyà ńgbà tí wọ́n ń sọ fún wọn wípé wa ma alayna illa al-balagul mubin wọ́n ní ẹ̀yin tá a rán sí ìtọ́kíyà yẹ máa sọ fún wọn. قالوا إنا تطيرنا بكم. àwọn ìtọ́kíyà wọ́n wá ń fèsì fáwọn ànábì ọlọ́run bẹ́yìn náà ti ń ṣe fáwọn àfa tí wọ́n ń ṣe wáàsí fún yín tá ń sọ fún wọn wípé ńjọ́ òní wọ́n dẹ́ iná tó fẹ́ máa ṣe wáàsí fún wa. الله. bàbá tó bí ọ àmàgbà tí ń ṣe kékeré ìyá tó bí ọ àmàgbà tó fẹ́ wọlé ìwọ lọ́mọ á ṣe wáàsí fún wa. الله. táwa náà máa ń sọ fáwọn tọ́lọ́wọ́n ọba ń gbẹnu wọn bá wa sọ̀rọ̀. àwọn ìtọ́kíyà wọn sọ fún àwọn òjíṣẹ́ tá a rán sí wọn pé inna tatayyarna bikum. إنا تطيرنا بكم. àwa ìtọ́kíyà bẹ́ẹ̀ bá sinmi ọ̀rọ̀ ọlọ́run tẹ̀ ń jíṣẹ́ fún wa yà á kàgbà kò bá yín. قالوا إنا تطيرنا بكم.
wàhálà yín pọ̀ lójoojúmọ́ ẹgbà fọlọ́hún lẹ́ ń kígbe fáyé ẹgbà fọlọ́hún ọlọ́run tẹ ní àgbà fún ààrí rárá. قالوا إنا تطيرنا بكم. gbogbo wa àti àwọn ànábì ọlọ́run ìṣọ̀kan ṣoṣo ni ẹ mọ ọlọ́run ọba yín ẹ kú onídìí òòṣà ẹ má para yín mọ́ ẹ má hàn ara yín lé mọ́ nínú àwọn ànábì ọlọ́run wá sí láyé wọ́n ṣe nǹkan mi. wọ́n wá àwọn ìtọ́kì àwọn ń sọ fún àwọn ànábì ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta tá a rán sí wọn pé bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ sinmi ìtẹ̀ ń wí yìí tàtọ̀ ìyárí náà bì kún á kó ìnira bá yín á ṣe yín ní sùtá. làyín lámútẹ́ǹtẹ̀wú tẹ́ ẹ̀ bá sinmi ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ̀ ń ṣe lójoojúmọ́ wá sí tẹ́ ẹ̀ ń ṣe yìí làyín lámútẹ́ǹtẹ̀wú tẹ́ ẹ̀ bá kú lórí ẹ̀. lànàrìjùmọ̀nàkún á kọ́ àwọn ọmọ kéékèèké jọ á wà ní kán máa sọ yín lóko. Àgbàjì lójú ayé bàbá wa Alhaji Àgbà agbọ́n nínú tán pé ládùúgbò kan bàbá fẹ́ lọ ṣe wáàsí ńbẹ̀ wọ́n sì lé wọn kúrò wọ́n lẹ̀ wọ́n lóko. àṣẹ àwọn alárúbáwá lójú ayé ànábì là ń pariwo pé wọ́n ṣe ọlọ́run ọba àwọn kèfèrí tó kù láyé. ṣèbí láàrin ara wa nísìn nílùú ìlú táwa wà yìí nísìn ìsìláàmù gbà yìí ọlọ́run gba ìsìláàmù láyè ẹ lọ àwọn ẹ̀yìn ìlú ẹ lọ lú mi ẹ rí wípé àti ṣe ìsìláàmù àfọ àmì ìbẹ̀ ó sì lè fún. àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ nínú ìlú ìtọ́kíyà wọ́n ń sọ fún àwọn ànábì ọlọ́run pé bẹ́ẹ̀ bá jáwọ́ níbi ọlọ́run ọba tẹ́ ń polongo ni a kó sùtá bá yín a lẹ̀ yín lóko a pa yín a hàn yín léèmọ̀ àníjẹ́ gbádùn ayé rárá. wọ́n lè yẹ masannakum minna. wọ́n lè yẹ masannakum minna azabun alim. ó ní bẹ́ẹ̀ bá àwọn ìlú náà wọ́n ní bẹ́ẹ̀ bá sinmi kẹ́ ẹ jáwọ́ mi tẹ́ ń wí yìí a pèsè ìyà fún yín látọ̀dọ̀ wa. wọ́n lè yẹ masannakum minna azabun alim. ìwọ̀n ń bẹ nínú ayé náà bá ti ń lò ó lọ́wọ́ tó ṣe pé bàbá tó bí mùsùlùmí ni ìyá tó bí mùsùlùmí ni àmọ́ látara pé ń wáyé ó ti sọra rẹ̀ délẹ́bọ̀ yáyá. àfà ẹni a máa lọ kọ́rọ̀ bá a pé ẹ̀yin lẹ́ gbà wálẹ̀ níwájú ọlọ́run àwọn náà ti dẹlẹ́bọ nítorí ayé. wọ́n lè yẹ mọ̀ sọ́nà kún mi náà ọ̀bá. gbogbo àwọn wàlíyé ọlọ́run nílọrin níjẹta ìlọrin níjẹrin ìlọrin tàná tí wọ́n lé gbogbo àwọn ẹlẹ́bọ yányá ráwọ̀ ọmọ yín nítorí ayé àti lọ́n bá àwọn ẹlẹ́bọ ni à ń pè wọ́n wálé pé n ti ń bẹ lọ́wọ́ wọn gan lódodo. wọ́n lè yà máa sannakum minna adhabun alim. ó làbá kan nú ọ̀rọ̀ rẹ̀ àbọ̀ àwọn ó ní inna rabbi la rabbukum ẹ̀yin tẹ́ ẹ lẹ́ǹpẹ̀rẹ̀ ayé làáfà. inna rabbi la rabbukum. inna rabbi la rabbukum. inna rabbi la rabbukum. bàbá onígun kéwù nu o wọ́n dà gbogbo èmi àti ẹ̀ta ń bẹ láyé tó o bára rẹ léèyàn ṣẹ̀dá ọlọ́run ni ọ́ lọ́lọ́run ọba mi tó jọ ọlọ́run ọba lọ. inna rabbi la rabbukum. bàbá olóòṣà ọwọ́nu gbọ́lọ ọlọ́gẹ́gi ọgbẹ́ eléré ọtún àgbẹ̀ sínú ilé ọwọ́ ń forí balẹ̀ fún ọlọ́lọ́hun ọba rẹ ni kọ́ tó lọ gẹ́gi ni kí ló ń sìn kọ́ tó gbé wálé kí ni ń tọ́jú rẹ̀ ń gbà náà nígbà tó dá nǹkan kan mọ̀. inna rabbi la rabbukum. ìwọ tó yẹ kókúta ni wọ́n ń sìn ọ̀sìn nǹkan mi òkúta lọ gbé sínú ilé kókúta nǹkan tó lọ gbókúta níbi tó kúta ń wà ṣé bí nǹkan kan ní ń tọ́jú rẹ̀ èé ṣe tó ronú pé kí ni ń tọ́jú mi ń gbà. inna rabbi la rabbukum. jábí ọ léèrè lájọ́ tó ti ń bẹ tó ń bẹ ń bọ̀ ṣe ń bẹ nì mímí tó ń mí sókè tó ń mí sílẹ̀ ìjọ ọmọ bí ti ń wà ìjọ ọmọ bí ti ń wá. inna rabbi la rabbukum.
ربكم sọ́rí ọgbà ọ àbọ̀ ọgbà ọ̀fẹ́ ọ àbọ̀ ọ̀fẹ́ abẹ́ àṣẹ ọlọ́run lọ wà onítọ́lọ́run fẹ́ lórí rẹ náà sì ní í ṣẹlẹ̀. إن ربي لربكم àwọn ni ọ̀rí ọlọ́run ọba tèmi o làárọ̀ bùkún òun náà lọ́lọ́run tiẹ̀ náà. فاستقيموا بدينكم ìwọ ọmọ ádámà láti ọjọ́ kan táwa bá ọ nílé yìí tá a máa béèrè pé lágbájá ńkọ́ kò sí láyé mọ́ wá rántí pé ìwọ nìkan ni ó ṣẹ́kù níwájú ọlọ́run tó máa rojọ́ bàbá bí ọ léèrè kí lọ́ọ́ rí palẹ́sẹ̀ fún ọlọ́run pé ní tí mo gbáyè mi ṣe rè. فاستقيموا بدينكم ẹ̀sìn ìsìláàmù ta ni ọmọ kírun tó ọkọ̀ tọ́lọ̀ ní kí ì má wọ́ọ̀rì sọrí gbogbo àdúrà tábàwò lè ṣe fún ọba ọba sí mọ́ bá ọba ti forí balẹ̀ fọlọ́ ńgbà tó ń bẹ láyé nígbà lọ rẹ̀. فاستقيموا بدينكم àìwá mayẹ ọmọ mùsùlùmí tí ń bẹ láyé tó ṣe pé ẹbí léèrè ìjó kírun kò kí rárá ramadana tó ń bọ̀ yóò tún wá irọ́ tí ó pa kódà ààrẹ tó yẹ pé ń jẹ́ mùsùlùmí nísìnyí báyìí bí ramadana bá ti dé wa yóò kó ládùúgbò mi ni yóò máa lọ jẹ́jọ́ ọ̀nà ń bẹ àbí kó máa jẹ́jẹ́ kọ́ọ̀bù nítorí kó má wàá gbàwẹ̀ ìmí ò sì ní chéjì ọkọ rẹ̀ ìgbà náà ni ó ara rẹ̀ bọ́ra rẹ̀ lọ́rùn alóhùn gbádùn ni alóhùn lọ́sà àbọ̀ ní fábùdúwù kàámùrì yìí. فاعبدوه كأمره ó ní ìwọ ọmọ ádámọ̀ tó ń bẹ láyé tètè máa sí lọ́hùn ọba rẹ o àwọn kan ń bẹ nísìnyí ilẹ̀ ọ̀la òní mọ́ bá wọn láyé wọn ò tí ì dára wọn mọ̀ báyìí. فاعبدوه كأمره ààrẹ ni tó jáde pé yìí ń lọ yìí ń bọ̀ náà ni kẹ̀dẹ́bi tí ń lọ tọkọ fi parẹ́ sójú ọ̀nà. فاعبدوه كأمره orí ìjòkó lẹlòmíín wà eré ìjòkó tó wà náà ní kúkà mọ́lágbẹ̀mí rẹ. فاعبدوه كأمره àṣẹ tó pa ni pé ẹ máa sìn mí tíráì láti tẹ̀ láti ọlọ́run gbìyànjú tiẹ̀ bíra rẹ léèrè láti ìgbà tí ilẹ̀ ti mọ́ lónìí iṣẹ́ rẹ̀ wo lọ ṣe síwájú ọlọ́run. في صباح وليلكم àbá níbi sọ̀bá ìwàlẹ́ ìlìkó ooru rẹ̀ àtọ̀sán rẹ̀ gbìyànjú kọ́ ọmọ fi ṣe dáadáa. في صباح وليلكم bílẹ̀ bá ti máa rò ó pé kí ni dáadáa tí mo fẹ́ gbáyè mi ṣe lọ́jọ́ tòní tí gbàládá mẹ́. في صباح وليلكم báwọn míì ti máa pílánì kalẹ̀ pé lẹ́ni lágbájá là á lọ pa lẹ́ni àjì lágbájá gbé lẹ́ni àbàtì lágbájá jẹ́ àwọn náà pílánì ni wọ́n náà pílánì pé bò ni mo sì fẹ́ ṣe dáadáa tí gbàládá mẹ́. في صباح وليلكم àwọn tá ń bá wí iná àwọn tọ́lọ̀ wọn bá ń bá sọ̀rọ̀ iná ọlọ́run fẹ́ kán wà lìjánà náà ni. ربنا وهو خالقي ó ní wọ́n máa dámà àbá wa oníkùn kéwu wọ́n ní wọ́n máa dámà tó ń bẹ láyé rántí ọjọ́ tàbí ọ léèrè ìjọ ń kírun àbọ̀ kí láyé ìjọ ń gbàwẹ̀ àbọ̀ gbàwẹ̀ rárá ìjọ ń ṣe dáadáa àbọ̀ ń bàyé jẹ́ tó máa wá fèsì pé èyí tí ò dáa lọ́mọ á gbọ́ lẹ́nu rẹ̀. ربنا وهو خالقي rántí wípé ọ̀dédé dára rẹ̀ ọlọ́run ọba yìí náà ló dèmi àti ẹ̀. يعلم الله سركم ọlọ́run ọba yìí wá mọ kọ̀kọ̀ ó mọ gbangba ó mọ tó ń ṣe ní kọ̀kọ̀ tẹ́nìkan ò rí. غاسقي ثم حافظي ètè ń da ọ́ láàmú náà ni àjẹ mo fẹ́ lóyìn náà lọ nítorí ẹ̀ báyé jẹ́. في شتاه وصوفكم agbájì àrísìkí náà ní da ọmọ ádámà léèmọ̀ ní da ọ́ láàmú. bí ilẹ̀ bá ti mọ́ ó ti sẹ́ẹ̀tì aláàmú rẹ̀ pé aago báyìí ní ìjáde nítorí owó. àmọ́ ẹbí léèrè pé ǹjọ́ sẹ́ẹ̀tì aláàmú pé òun ṣàdúrà lóru ǹjọ́ sẹ́ẹ̀tì aláàmú pé yìí jí lásùbà bàbá tó ń pèrún létí ẹlòmíì yóò apá wíńdò dé ń tẹ fóònù bọ̀ láti aago 12 ni o ó wá di aago 4 àbọ̀ dátà rẹ̀ wá tán ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá sùn kò wá tètè rọrùn ọ̀hún sùn làdáni fi ń pèrún ó sì gbé pílò ó sì lẹ̀ méjì. غاسقي ثم حافظي ó ṣeun. في شتاه وصوفكم لا يبالغني agbájì ramadana ní ń bọ̀ yìí ẹlòmíín bẹ́ẹ̀ mi tó jẹ gbèsè ramadana tọdún tó lọ kò rónú rẹ̀. àtọkùnrin àtobìnrin.
gbogbo owó ní mugumu Ramadan tún dé. Gbogbo owó ní zina Ramadan tún dé. Gbogbo owó tó ṣe pé ẹ̀mẹ́rin ẹ̀márùn ló ń jẹ rẹ lójúmọ́ Ramadan tún dé. Kí ló fẹ́ palẹ̀ sílẹ̀ kí Ramadan tó dé. La ilaha siwaligani. Wọ́n lọ mà ìwọ máa dámà ẹ̀mí ta fún ọ àfún ọlọ́fẹ̀ rárá. Àlàáfíà tí ń bẹ lára rẹ̀ àfún ọlọ́fẹ̀ rárá. Làákàyè tó fi jẹgbẹ́ lọ àbọ̀ rárá. Ayá ọ ni àbí ọ léèrè bọ́ ti lò ó yáyá. La ilaha siwaligani. Fi samahi wa ardikum. Fi samahi wa ardikum. Ọlọ́ni èmi lọ bọ ọlọ́rọ̀ tí ń ṣe ìjẹ̀mú fún gbogbo yín yáyá. Abdulwarisi já wo tí ń bẹ lọ́rọ̀ rẹ kọjọ́ tó lọ ó kù ṣẹ́jú 5. Linnasi qawmun sakhafu la uqula lahum. Ṣé èyí tó fẹ́ kínu àbí? Istabdalu iwada tasbihi dukhana. Abdulwarisi ọwọ́ gbẹ̀yìn nìyí wọ́n wà. Ọ̀rọ̀ Abu Zar al-Ghifari òun ni ọkọ́kọ́ mú wá ná. Ana Abi Dharr al-Ghifari. Ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí tábà fẹ́ bá wa sọ yìí ó ní Abu Zar al-Ghifari Ọlọ́run dákun má ṣàbà ṣàlékún kẹrẹ ó ní tá a kà níjẹ̀ ìjọ orin àrọ́bùn yẹ̀bùlù sálàbánu bẹ̀rẹ̀sì yìí tá a kà níjẹ̀ ìjọ ànábì àbí sàábé tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí tí bàbá olúwa sí àgbáyé kọ́ wa nítàn nípa rẹ̀ ọ̀rọ̀ tó wá gbà lẹ́nu àná Muhammad afáfẹ́ sọ yìí. Ana Abi Dharr al-Ghifari. Ó yá yìí ń gbọ́. Radiyallahu anhu. Ọlọ́mọba Yọ́núsà Abu Zar al-Ghifari. An-nabi. Ó ní ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí ò kè sọ̀rọ̀ òun o ọ̀rọ̀ àná Muhammad. Fima barihi an rabbihi. Ó ní ẹ tẹ́tí ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ádámà tóun bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì tóun fẹ́ wí ni ó ní kí tún wá sọ̀rọ̀ àná Muhammad gẹ́gẹ́. Fima yẹ̀rìwí an rabbihi yìí tó gbà lọ́dọ̀ Ọlọ́run. Yẹ̀rìwí an rabbihi. Ṣé ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí o àdíìsì kùdìsí ni àdíìsì kùdìsí tó ṣe tóun náà àti Kùránì bẹ́ẹ̀ gbẹ́ kanra wọn. Azza wa jalla. Ó yá ọjọ́ ti lọ. Qala ya ibadi. Ó ní àánàwú kọ́ọ̀là ó ní Ọlọ́run ọba wa ń bá wa sọ̀rọ̀ báyìí pé yá ìbádí. Ya ibadi. Ó lẹ́yìn ẹrú mi ẹ̀yin ẹrú mi ẹ̀yin ẹrú mi. Inni azamtu dhulma ala nafsi. Inni haramtu zulma ala nafsi. Inni haramtu dhulma ala nafsi. Ó lè mi Ọlọ́run ọba mo ṣe àbòsí ṣíṣe ni mo ṣe léèwọ̀ láàrin lórí ẹ̀mí mi èmi fúnra mi aláànàfùsí ìṣe àbòsí ni èèwọ̀ ní fẹ́mi Ọlọ́run ọba yín. Waja'altuhu bainakum. Ọlọ́run wá ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ádámà waja'altuhu bainakum mo wá ṣe àbòsí ṣíṣe ni mo ṣe léèwọ̀ láàrin yín. Waja'altuhu bainakum muharrama. Mágàjì ilé má ṣàbòsí àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ nínú ilé ọba ìlú má ṣàbòsí rárá ìrẹ́ baálé ilé má ṣàbòsí àwọn ìyàwó rẹ̀. Waja'altuhu bainakum. Ìwọ ìyàwó ilé má ṣàbòsí ọkọ rẹ̀ nítorí pọ́kọ rẹ̀ ò sí ń lé má ṣàbòsí rẹ̀ rárá. Waja'altuhu bainakum muharrama. Ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin aláṣẹ Nàìjíríà àbòsí tẹ̀ ṣètò ẹ̀rọ tí ọjọ́ tá a máa bí léèrè pé gbogbo agbára tá a gbélé yín lọ́wọ́ ta ni kẹ́ ẹ tẹ̀sí ẹ̀ wò ẹ̀ sì ń ṣàbòsí àwọn tó ń bẹ lábẹ́ yín. Waja'altuhu bainakum
وجعلته بينكم محرما. ọlọ́lẹ́mi ọlọ́run mo ṣe àbòsí ṣíṣe náà mo wá ṣe léwọ̀ fẹ́yìn náà ẹ má ṣàbòsí ara yín o. فلا تظلموا. ẹ má ṣàbòsí ara yín. يا عبادي. ọlọ́run tún lẹ́yìn ọmọ ádámà ẹ̀yin ẹrú mi. كلكم جائع إلا من أطعمته. ọlọ́run ní gbogbo yín ẹ̀yà elébi nìyín ẹni tẹ́bi ó máa pa nìyín. كلكم جائع إلا من أطعمته. ọlọ́run lẹ́yìn ọmọ ádámà olówó nu yín elébi ni alágbára nu yín elébi ni aláṣẹ nu yín elébi ni ẹni àní ó jẹ́yàn tí ń bọ̀ tilẹ̀ ń rọ elébi ni àwọn ọlọ́run là ń bọ̀ yín là ń fún yín ní tẹ̀jẹ̀. كلكم جائع إلا ما أطعمته. ọlọ́run ní gbogbo yín ẹ̀yẹ elébi nìyẹn àbẹ́ni táwọn ọlọ́run bá bún lóúnjẹ tá a bá bọ̀ ní òòrè ẹnu ara rẹ̀ bọ́. فاستطعموني. ọlọ́run wá ní gbogbo ọlọ́run ní gbogbo yín ẹ wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba yín ẹ wá ìjẹ ẹ̀mú wá kí n ṣe ìjẹ ẹ̀mú fún yín. ẹ wá ìjẹ ẹ̀mú yín wá sọ́dọ̀ èmi ọlọ́run. Allahu yagidobu intaragida su'alahu wabunayya adamahi na yusi'alu yagidobu. Allahu yagidobu intaragida su'alahu. وبني آدم حين يسأل يجدب. وبني آدم حين يسأل يجدب. حين يسأل يجدب. ó ti ẹ̀ tíra yìí nǹkan mú. Allahu yagidobu. Allahu yagidobu in tarakita su'alahu. ọkírun tán ìwì ọtí sáré jáde ọtí ẹ̀ ṣàdúà. Allahu yagidobu. ọ̀rẹ́ rẹ̀ ń kọ́lé ọ̀rọ̀nù bẹ́mi náà ti kọ́ tèmi láyé kan tó kú o. Allahu yagidobu. ọ̀rẹ́ rẹ̀ ń ṣe dáadáa láyé ọ̀rọ̀nù tiẹ̀ bọ́ ti rí tiẹ̀ ṣe kan tó kú o ńbẹ̀. Allahu yagidobu. ọkírun tán ọ̀ṣàdúà ọ̀sì fẹ́ jáde bẹ́ẹ̀ ọ̀n lọ náà. Allahu yagidobu. ilẹ̀ ń má lójoojúmọ́ kò sọ́jọ́ kan tó fi ní ọjọ́ táìmù rétí mi ń ṣàdúrà fọlọ́. Allahu yagidobu. àbá wọn ní bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń bínú ọlọ́run náà máa ń bínú. Allahu yagidobu in tarakita su'alahu. kí ni wọ́n ń bí ọlọ́run nù gan-an yín tí ń bí ọlọ́run nù ni pé ọ̀fẹ́ béèrè oore ọ̀wá béèrè lọ́dọ̀ ọlọ́run wọn lọ ń gbé bá nǹkan mi. Allahu yagidobu in tarakita su'alahu. èyí tí ń bí ọlọ́run nù ni pé tọ́ ọ bá ti fi ọlọ́run lẹ̀ tọ́ ọ máa béèrè oore lọ́dọ̀ rẹ̀ yóò sì máa bínú sí ọ. Allah. àmọ́ wa bunayya Adama hina yus'alu yagidobu. Wa bunayya Adama hina yus'alu yagidobu. àmọ́ màá Ádámà bẹ́ẹ̀ bá ti ń béèrè lójoojúmọ́ ní tí ó pa àsọ fún ọ ni pé sàn máa kẹran mọ́ a máa ń sọ ẹran pọ̀ kíkan wá kàkà pa. Wa bunayya Adama hina yus'alu yagidobu. tó bá ṣe pé ìwọ náà gbogbo ìgbà tó o máa ń pe ẹ̀gbọ́n rẹ gbogbo tó o máa ń béèrè náà ni ẹ fún mi ní 2k ẹ fún mi ní 3k ẹ fún mi ní 5k níjọ́ tó o bá fẹ́ sọ̀rọ̀ gidi bá o bá pè é kò ní gbé kọlù rẹ yóò ní owó náà ni ó béèrè. Wa bunayya Adama hina yus'alu yagidobu. ẹni ó sọ fún ọ pé nígbà tí bàbá rẹ kù láyé tó á ní fọkàn balẹ̀ gbogbo tí bàbá rẹ ń ṣe èyí ń ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ fọkàn rẹ balẹ̀ níjọ́ ọba ti béèrè tó bá ti dẹ́lẹ́kẹ̀ẹ́ta yóò pa àsọ fún ọ pé wá èmi náà láwọn ọmọ tèmi. Wa bunayya Adama hina yus'alu yagidobu. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹrẹ́ tí ọlọ́run ọba yín gbogbo ìnira tí ń ṣe wáyé ẹjá padà sọ́dọ̀ ọlọ́run. Wa bunayya Adama hina yus'alu yagidobu. ọmọ Ádámà ní máa ń bínú wọn bá ti ń ṣàbùrú sí i. Allah. Abdulwaridi wá ka ẹsẹ̀ wọn èyí tó ń bá lọ náà nìkan parí rẹ̀ désàlẹ̀. Ya ibadi kullukum ari ila man
ibi àti dúró náà nù. Ànábì ní Ọlọ́run ọba sọ pé kullukum àárín ní gbogbo yín yẹn tẹ̀ ń bẹ láyé ẹni òhò ní àórù. Kullukum àárín ìlànà kàṣàwọ̀túwò. Sọrí tó bá ní ìlà lọ sí lọ wíwù ìlà lọ́wọ́ pé. Kullukum àárín ìlànà kàṣàwọ̀túwò. Ọlọ́run ní gbogbo yín ayá ẹni ìhòhò ní ìhòhò lẹ́wà. Illa ma kasautuhu àyàfẹ́ ni a bá daṣọ àṣírí bò. Ọ ń bayé jẹ́ ẹnìkan ò rí ọ, Ọlọ́run bò ọ́ láṣírí ni. Ẹni ó ti pààyàn kí lè ó tó mọ́, a sì tún jọ kásùbà àdáàmọ́. Ẹni ó lọ jálé onílé Ọlọ́run bò ọ́ láṣírí, ọ sì tún jáde láǹgbà tán tó ń pariwo tán ṣépè wọ́n náà ń bẹ láàrin wọn, Ọlọ́run bò ọ́ láṣírí ni. Ẹni ó pààyàn lẹ́kún tí ò ní ẹni ọ̀pá lẹ́kún ní nǹkan míì ó sì wo sùn lọ jí nǹkan rẹ̀ gbé. Ìwọ́n pariwo láàárọ̀ ọjọ́ kejì wọ́n náà tún bẹ nínú ẹni tí tájọ́ ń wà. Ọlọ́run ló bò ọ́ láṣìírí. Ọlọ́run wọlé Al-Qur'anul Karim. Ọlọ́run wọlé àwọn àfáà wa. Ọlọ́run mọ́sá bùn wá lálùbáríkà wọn. Àmín. Bàbá àgbà oníwàásí àgbáyé ẹ sì jáwé bẹ̀ dáadáa. Mo wá ní afẹ́ rántí wọn dáadáa lálẹ́ yìí. Àmọ́ kádàrá ò jẹ́. Nígbà táwọn wo láìbírì bàbá. Inú àwọn kọ̀sídà àwọn kọ̀sọ́ ìdù tí bàbá fi ṣe wá sí bàbá mi àgbà Sheikh Abdul Sami àwa gbanú láìbírì bàbá tó ṣe pé àwa ọmọ kéwù ọ̀pọ̀lọpọ̀ wá ń wá àkọọ́lẹ̀ ọ̀rọ̀ náà àárí gbàmú wá rí wọn ní ní jẹ́ kí gbogbo àjàmọ́ mi ó jàǹfààní ẹ̀ lálẹ́ yìí gbogbo àlàáni lọ́wọ́ àmọ́ wá ké bí àbúrò àti àgbáyé ṣe máa ké gan àmọ́ wá fi tọ́ kéwù àmọ́ Ọlọ́run ò ní ó rí bẹ́ẹ̀ àkàrà wí lógeere fìnnásì kọ́ ọmọ sẹ́ráfún láwùkú láláwù ìsìtàbùdẹ́lù ìwádọ̀ tẹ̀sí bí dọ̀kánà òun ti bẹ́ẹ̀. Fìnnásì kọ́ ọmọ. Ó tó bẹ́ẹ̀. Sẹ́ráfún láwùkú láláwù. Wọ́n tó ọba ti gbó rẹ̀ ọ́ ti mọ́ bá ìwádọ̀ hambubatun fi fami fannaru dakhiluha hambubatun fi fami wannaru dakhiluha tajurru lil jawfi dukhana wa nirana الخوف دخانا ونيرانا تجر للجوف دخانا ونيرانا تجر للجوف دخانا ونيرانا لو كان ذلك ذكر الله ما قربتي لو كان ذلك ذكر الله ما قربتي ذكر الله ما قربت إليهم النار إجلالا لمولانا إليهم النار إجلالا لمولانا Ọlọ́run bá kẹ́bà fún olúwa sí àgbáyé. Ṣàtánà fil husni. Orin tí bàbá fi sọ̀rọ̀ nípa sìgá ni. Ma bayna dhaka wa dhaka. Orin tí bàbá fi tú sìgá fún wa pé tí ń jẹ́ sìgá kíbò ló ti rí lára ọmọnìyàn. Ṣàtánà fil husni. Àmọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run níjọ́ méjì Ọlọ́run já mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Ma bayna dhaka wa dhaka. Pẹ̀lú insha Allah gbogbo àwọn ọmọ kéwù á ní lọ́wọ́ àjọ ọmọ wa ké lọ́jọ́ náà bá jáde sí bá ti ń ké. Àlọ́ yóò ṣì nù wá dáa.
insha Allah àwọn àbọ̀ wa ní àtẹ̀ gbogbo àwọn ọmọ kéwọ́ àwọ̀ ní lọ́wọ́ àjọmọ́ wa ké bí àbúrò àti àgbẹ̀ ṣe máa ké. ẹlòmíì wọn ní irọ́ ni sìgá ò lẹ́sẹ̀ àní kò sẹ́sẹ̀ kankan bí sìgá tọ̀ wọ́n ní kọ́ra kò bá àwẹ̀ jẹ́ bóyá ó wá dáa bí ò dáa ẹja pàdé jọ mẹ́jọ. لكن جالي قد كان ما كان لكن من جالي قد كان ما كان لكن من جالي لكن من جالي قد كان ما كان لكن من جالي قد كان ما كان لكن من جهله قد كان ما كان. jẹ́ kọ́gà rẹ̀ náà ẹsẹ̀ àkọ́kọ́ ohun bàbá náà ló fi nọ́ọ̀sì kò lọ. àbá tó kọrin yìí àbá tó kọrin tí bàbá Olúwa sí àgbáyé wá súnmọ́ àwọn ọmọ kéwú wọ́n ní ń bẹ láàrin àwọn èèyàn láyé sẹ̀káfún ẹ wá wò bàbá ní gbólóhùn sẹ̀káfún ìtumọ̀ rẹ̀ ni pé òmùgọ̀ bàálì àfọwọ́ ní ń bẹ láàrin àwùjọ o sẹ̀káfún òmùgọ̀ èèyàn. láwùkú lálàwù kódà láàkìlù láwù kèése àkàlà ó jẹ láwùkú lálàwù kódà bẹ́ẹ̀ bá rírọ àwọn tá à ń sọ yìí o wọn ò ní làákàyè. ìsìdábùdàlù ìwàdọ̀ tẹ̀síbí ìdòkánná. ìsìdábùdàlù ìwàdọ̀ tẹ̀síbí ìdòkánná. bàbá wa ní àdòkánù ìtàn pè bẹ́ẹ̀ ní sìgá. ìtàn ẹ̀ máa ń gbé bọnu tí iná ń bẹ́ẹ̀ tẹ̀ ń fa ibi sẹ́nu ni. tẹ̀ wá ń fa eruku sẹ́mi ara yín. pẹ̀lú ògùn ọlọ́ níjọ́ mẹ́jọ á máa tú. ìsìdábùdàlù ìwàdọ̀ tẹ̀síbí ìdòkánná. àbá ní èyí tí mo fi sọ pé òmùgọ̀ ni wọ́n wá ṣe ìbùdálù wọ́n wá fi pààrọ̀ kí náà fi pààrọ̀ wọ́n fi sìgá mímu bọ́ọ̀ ti mú ní láàzì ní lójoojúmọ́ tọ́ọ̀ lè má mu sìgá tọ́ọ̀ máa ń mu nì tọ́ọ̀ lè má fagbó tọ́ọ̀ máa ń fà tọ́ọ̀ lè má mu tí tọ́ọ̀ máa ń mu tọ́ọ̀ lè má gbé Colorado tọ́ọ̀ máa ń gbé lójoojúmọ́ nì bọ́ọ̀ bá rántí Ọlọ́run bẹ́ẹ̀ ọ́ máa rí oore wájú Ọlọ́run. ìsìdábùdàlù ìwàdọ̀ tẹ̀síbí ìdòkánná. ẹlòmíà ní èmi ò lè ṣe pálí sìgá kan kí n má bàa jálè lójọ kan. ẹlòmíì ní bóun ọba ti gbàgbà kò lura wọn òun ò tí gbádùn òun ò tí mọ̀ bóun bẹ láyé kókó ẹyin gbọ́n tó wí tí o bá ti gbé là kóńkò subhanallah bí ìfà mi. La ilaha illallah ọlọ́run bu alálùbáríkà àwọn àbá wa lílì já òbí. nígbà tí bàbá wa ń ké fún bàbá wa ní òǹbù bàtún ó wá gbé ọ̀pá kan sẹ́nu bí ọ̀pá tó wá gbé sẹ́nu bí ìfàmì yìí wọ́n ń bẹ lẹ́nu rẹ̀ wà náàrù dákìlù wá ẹ̀gbọ́ ó wá fi iná sínú ẹ̀ tẹ̀júrù lè já òbí dùkánná wà ní. wọ́n ń pa èéfì eruku sẹ́nu ara rẹ̀ ń fà sínú ara rẹ̀ agbájì ẹ̀já tẹ́wọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run já máa bẹ jùjọ́ mẹ́jọ lọ kọ́lọ̀ mọ́sọ̀ pòkù ní sọ̀rọ̀ Ọlọ́run wọlé Al-Qur'anil Karim àfáà tó fún yín náà ní ẹ̀dá padà fún un ní ó ṣe fọ́tòkọ́pì rẹ̀ wá. àáwí gbọ́dọ̀ tá a máa fi ń bi Ọlọ́run tá a máa fi ń gbèǹde àtún bẹ́ẹ̀ lálẹ́ yìí
a sì mọ̀ pé ń gbọ́ pé wa yóò tún gbọ́ ta lẹ́yìn. Àmín. yóò wọ́n lálùbáríkà àwọn àfa wa lára wa ọlọ́mọjà sì bí láéláé Àmín. ọlọ́mọjà sì sọ Àmín. la ilaha illallah Àmín. ọlá Qur'an al-Karim Àmín. bẹ́ẹ̀ látòrí Dr. Kamali D ọlọ́mọsàbà ránṣẹ́ àánú rẹ̀ sẹ́rù ọlọ́run náà Àmín. Alhaji Muhyiddin orí lóníṣẹ́ ọlọ́run bá ọ̀rọ̀ ránṣẹ́ àánú ọlọ́run sí wọn. Àmín. Asúnkẹ́rẹ́ ọlọ́run bá ránṣẹ́ àánú ọlọ́run sí ẹrú náà. Àmín. Kódà tẹ dórí dáàdi ìbádìíra ọlọ́run bá gbàdúrà wọn náà. Àmín. Ìyá wa àgbáńlé onímọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá kẹ́yà náà. Àmín. La ilaha illallah. Gbogbo àjàmá tá a wá jòkó tá a ń gbọ́ wá sí ọlọ́mọsá gbàdúrà wa náà o. La ilaha illallah. Ẹrú ọlọ́run wọn bá kan àwọn náà ni wọ́n gbé ti kámẹ́rà yìí náà wá. Ọlọ́run wọlá ìjókòó ìwọlá alájí àgbà níwájú ọlọ́run mọ́sàbá ń sọ wọ́n di kárí ayé. Àmín. Ọlọ́run wọlá Sheikh Tajil Adabi wájú ọlọ́run gbogbo tí wọ́n ń ṣe ọlọ́run já jèrè rẹ̀. Àmín. La ilaha illallah. Àmín. Owó kankan la san fún wọn. Àwọn náà làwọn fẹ́ dá sí ìsìláàmù àwọn fẹ́ kí ìsìláàmù náà tún gbèrò lọ́dọ̀ tàwọn náà ọlọ́run dákun iléeṣẹ́ wọn ọlọ́mọdé ojú náà o. Àmín. La ilaha illallah ọlá Qur'an al-azim. Àmín. ká sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir Rahmanir Rahim. La ilaha illallah. La ilaha illallah. Bismillahir rahmanir rahim. Bismillahir Rahmanir Rahim. La ilaha illallah. La ilaha illallah. Láàrin ìṣẹ́jú kan wọ́n náà dàníyàn síwájú ọlọ́run. Ọlọ́run wọlá àlùbáríkà gbólóhùn tá a wí. Ramadan dé tán ọlọ́run kà wá pọ̀ mọ́ tí ó gba láyé ọlọ́run. Àwẹ̀ dé tán ọlọ́run kà wá pọ̀ mọ́ tí ó jọ gbà á. Májà gba nù sàárì ọlọ́run. Májà gba níbi tá a fẹ́. La ilaha illallah. Ọlọ́run Qur'an al-Karim. Èyí tá a wá dàníyàn kó náà ni wá sí Sha'ban pé fún ìpalẹ̀mọ́ Ramadana à ń gbèrò rẹ̀ ọlọ́run dákun bá wa mú ọ̀sẹ̀ ọlọ́run bá wa mú ọ̀sẹ̀ la ilaha illallah látijọ́ mẹ́jọ lọ láti bẹ̀rẹ̀ láti mẹ́nu lé ọ̀rọ̀ Ramadana wọn bìbí ẹ̀rẹ́ ṣàn kọlọ́run dákun kọlọ́run kó dákun kó jọ kó torí ọlọ́run kó wọlé àánú ẹ̀ kó mọ̀ sọ kó kì í sọ̀rọ̀ ọ̀la àmín kó sì mọ̀ yí wa padà sáìdá kó mọ̀ lé wa lọ́lú mi ọ̀la àmín ọ̀la àmín ká sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir Rahmanir Rahim. La ilaha illallah. La ilaha illallah. Wahdahu. Wahdahu. La sharika lahu. La sharika lahu. Lahul mulku. Lahul mulku. Wa lahul hamdu. وله الحمد وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. kasi àmín. آمين. kasi àmín. آمين. kasi àmín. آمين. ká ké Fatiha dáadáa kọ́lọ́n wọlé àlùbáríkà sóràtì Fatiha gbogbo tá a dà lánìí ọlọ́mọ sábà mú sẹ́. آمين. Al-Fatiha.